الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع مسلكه إلى يوم الدين. أما بعد، أقول الله سبحانه وتعالى أتركات كيف نبي محمد صلوات ربي وسلامه عليه. Ìkẹ́ àti ọlọ́run tí a tọrọ kó mọ lórí ànábì nìkan, kó bá àwọn ará ilé rẹ̀, kó sì mọ bá àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tọ ojú ànábì Muhammad sallallahu alayhi wa sallam títí jọ́mọ̀ ní kìyàmà. Eléyìí ni ìtẹ̀síwájú níbi àlàyé tírà tí a ń ṣàlàyé fún wa tí a pè orúkọ rẹ̀ ní at-Tawhidul Muyassar, àti bá àlàyé náà dójú ewé ọgbọ̀n tó yẹ sí kíbẹ̀ náà láti gbé àlàyé náà lónìí pẹ̀lú ògo Ọlọ́run bá subhanahu wa ta'ala. Gẹ́gẹ́ bá yé sọ fún wa pé àlàyé tí àyíká ń ṣe fún wa àlàyé pẹ́ntọ́pẹ́ntọ́ ni, látàrí wípé kó má lè jẹ́ sí kó máa gùn jù tí ò ní sàǹfààní nínú ẹ̀, àbá wa kúrú jù tó yẹ sí pé nǹkan tó yẹ kó kó sínú ò ní kó sínú, tó yẹ sí wípé a lè rọ ẹnìkọ̀ọ̀kan wa lọ́rùn láti lè gbọ́ tawhidu tọ́lọ́run bá subhanahu wa ta'ala pa wá láṣẹ láti lè gbọ́ yé. Àfáàní ní ojú ewé ọgbọ̀n wọ́n ní al-usulu al-thalatha, àwọn ìpìlẹ̀ mẹ́ta. Tí a bá wo ọ̀rọ̀ yìí, a rí wípé ọ̀rọ̀ tí ó tó fẹ́ gbajúmọ̀ púpọ̀ ni, pàápàá jùlọ nínú àfá ọ̀kan náà àfá àgbà tó ń ṣe Sheikh Muhammad bin Abdul Wahhab. Wọ́n ṣe tírà nípa al-usulu al-thalatha yìí, bó ti jẹ́ sí pé àfá tó ṣe tírà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wà nínú tírà yìí àwọn náà sọ pé nínú àwọn tírà tó jẹ́ usulu salasa, kitabu tawhid, àwọn tírà tó jọ báyẹn òun làwọn ti gbá tírà yìí jọ. Àfáàní alákọ̀ọ́kọ́ nínú àwọn ìpìlẹ̀ mẹ́ta tó yẹ pé dandan kéèyàn mọ̀, ma'rifatul abdi rabbah, òun náà ni kí ẹrú kó mọ Ọlọ́run ọba rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ma'rifatul abdi dinah, kí ẹrú kí ó mọ ẹ̀sìn tó jẹ́ dandan fóun kóun ṣe kí nìyẹn kóun mọ ẹ̀sìn. Ẹlẹ́ẹ̀kẹta, ma'rifatul abdi nabiyahu Muhammadan sallallahu alayhi wa sallam, kí ẹrú kó mọ ànábì rẹ̀ tó ń ṣe ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Eléyìí ni àwọn ìpìlẹ̀ mẹ́ta tó yẹ kí a mọ̀ jẹ́ dandan fún wa. Wa hiya as'ilatul qabr, àwọn nǹkan mẹ́ta tá a sì sọ yìí, òun ni àwọn ìbéèrè tí wọ́n kọ́kọ́ bí wá nínú sàárè, tí wọ́n ti gbé wá sínú sàárè. Àbẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala, ìmì àtẹ̀yìn kọ́lọ́n kó ṣe ìbéèrè náà ní rọrùn fún wa, kó jẹ́ a lè dáhùn rẹ̀, kó ṣe ọjọ́ náà ní ọjọ́ tó yẹ sí pé a fi ẹsẹ̀ wa rinlẹ̀ láti lè dáhùn béèrè náà, àtàwọn àtúgbà mùsùlùmí náà lápapọ̀. Àfáwọn tẹ̀síwájú, wọ́n ní al-asl al-awwal, ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́, ma'rifatul abdi rabbah, kí ẹrú kó mọ Ọlọ́run ọba rẹ̀, ọba tó jẹ́ sí pé òun ọba tó tọ́ sí ìjọsìn. Wọ́n ní kí wà fihi masail, lábẹ́ eléyìí àwọn ọ̀rọ̀ ó wà lábẹ́ rẹ̀. Alákọ̀ọ́kọ́ nínú àwọn tó wà lábẹ́ rẹ̀ tó yẹ sí pé ọ̀rọ̀ yìí kó sínú tá a pè ní kí ẹrú kó mọ Ọlọ́run ọba rẹ̀ yìí. Alákọ̀ọ́kọ́ òun náà ni pé anna rabbana huwa Allah, òun náà ni pé Ọlọ́run ọba wa òun náà ni Allah, alladhi rabbana, ọba tó yẹ sí pé ó ń rí wa, wa rabba jami'al alamina bi ni'amihi, tó sì ń rí gbogbo àgbáńlá ayé pẹ̀lú ìdẹ̀ra rẹ̀. Eléyìí lálákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí ìmọ̀ Ọlọ́run ọba, kí ẹrú kó mọ Ọlọ́run ọba rẹ̀ kó sínú. Ẹlẹ́ẹ̀kejì, anna Allaha azza wa jal huwa al-ma'bud, òun náà ni pé Allahu taari yìí, ọba bí yìí, huwa al-ma'bud, òun náà lọ́ba tó yẹ sí pé a máa ń ṣèjọsìn fún. Wa laysa lana ma'budun siwa, kò sì sẹ́lòmíì tá a lè máa jọ́sìn fún tó yàtọ̀ sí. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí kí ẹrú kó mọ Ọlọ́run ọba rẹ̀ kó sínú, òun náà ni pé arafna rabbana bi ayatihi wa makhluqatihi al-azima,
òun náà ni wípé a mọ ọlọ́run ọba wa tó ń ṣe ọlọ́run ọba Allahu yìí pẹ̀lú àwọn àmì rẹ̀ àti àwọn ẹ̀dá rẹ̀ al-azima tó tóbi. Famin ayatihi afáwa nínú àwọn àmì rẹ̀ òun náà ni al-layl, òun náà ni òru, wan-nahar gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀sán, wal-qamar gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni oòrùn, wash-shams oòrùn, wal-qamar àti òṣùpá. gbogbo àwọn nǹkan yìí tá à ń sọ yìí òun náà láàfin mọ̀ wípé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala òun ló tọ́ sí ìjọsìn, torí wípé gbogbo àwọn nǹkan yìí ló fi ń túmọ̀ sí pé ọlọ́run ọba yìí ọba tó kàǹkà ni. lọ́lọ́run fi ń sọ nínú suratul Fatiha àti gbogbo àwọn náà ń kà pé alhamdulillahi rabbil alamin, ọpẹ́ kó máa jẹ́ tọ́lọ́run ọba kíni, ọba gbogbo àgbáńlá ayé. tó túmọ̀ sí ọba gbogbo àgbáńlá ayé yìí òun náà lọ́ba tó yẹ kí a máa jọ́sìn fún. wa min makhluqatihi, nínú àwọn ẹ̀dá rẹ̀ as-samawatu sab'a, òun náà ni àwọn sánmọ̀ méjèèjì, wal arduna sab'a àti gbogbo ilẹ̀ méjèèjì, ọmọ fi hìn àtàwọn nǹkan tó ń bẹ nínú ilẹ̀ méjèèjì yìí ni àti èyí tó ń bẹ nínú sánmọ̀ méjèèjì yìí ni ọmọ àbáyé náà àti kan tó wà láàrin méjèèjì. afáwọn tẹ̀síwájú wọ́n ní al-aslu athani, ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìpìlẹ̀ tí a sọ fúnra wa, òun náà ni ma'rifatul abdi dina, òun náà ni kí ẹrú kó mọ ẹ̀sìn rẹ̀ tó ń ṣe ẹ̀sìn kíníyàn, òun náà ni ẹ̀sìn Ìsìláàmù. wa fihi masail, àwọn ọ̀rọ̀ yìí sì rèé ó ní àwọn nǹkan tó kó sínú gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́ náà ṣe kó nǹkan sínú. alákọ̀ọ́kọ́ ń bẹ ad-dinu alladhi la yaqbalu Allahu dina siwahu huwa al-islam, òun náà ni pé kí ẹrú tó sọ pé òun mọ ẹ̀sìn rẹ̀ kó lọ mọ o pọ́lọ́run ọba ò ní gba ẹ̀sìn kankan lọ́wọ́ ẹ̀dá àyàfi ìsìláàmù nìkan. Allahu akbar, ẹ̀jẹ̀ àkíyèsárí yìí, ọlọ́run ọba ò ní tẹ́wọ́ gba ẹ̀sìn kankan lọ́wọ́ ẹrú kankan tó yàtọ̀ sí ìsìláàmù. àti mẹ́rin eléyìí wá fún wa gbogbo àwọn dáadáa lẹ́kọ̀ọ́ tó síwájú. bọ́lọ́run bá yẹ sọ nínú ọlọ́run bá ti sọ ní ọ̀pọ̀lọpọ̀ ayé nínú Al-Qur'an tọ́lọ́ ti ń sọ fún wa pé ọlọ́run bá ò ní gba ẹ̀sìn míì àṣẹ́sí ìsìláàmù. ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé al-islam táwọn ń sọ yìí, wọ́n ní pé al-islam táwọn ń sọ yìí, al-istislamu lillahi bit-tawhid, òun náà ní kájú sẹ́ẹ̀lẹ̀ ká gbà fọlọ́run ọba tán pẹ̀lú ṣíṣe lọ́kàn. wal-inqiyadu lahu bit-ta'a, káwárí wípé a gbọ́dọ̀ mọ lẹ́nìkan tá a mọ tẹ̀lé pẹ̀lú ká mú lórí tẹ̀lé, kí wọ́n juwọ́lẹ̀ fún yàn ní tẹ̀lé ju ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ. wal-bara'atu minash shirki wa ahli, kí a sì bọ́pá bọ́sẹ̀ kúrò níbi ẹbọ àtàwọn tó bá ń ṣe ẹbọ. eléyìí òun náà nínú àwọn tó kó sínú. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ òun náà ni maratibu dini thalatha, òun náà ni ká lọ mọ̀ pé àwọn ipò ẹ̀sìn Islam yìí mẹ́ta ni wọ́n. alákọ̀ọ́kọ́ al-islam, òun náà ni al-islam ló wà lálákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì al-iman, ìgbàgbọ́. ẹlẹ́ẹ̀kẹta al-ihsan, ìmọ̀ ṣe dáadáa. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló nídìí àlàyé, ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run bá àátúmọ̀ kan níwájú, àlàyé rẹ̀ ó mọ̀ bọ̀ níwájú, so a máa fi àlàyé títẹ́lẹ̀ ká máa fi ní lẹ́mìí kalẹ̀ pé àwọn nǹkan yìí, àwọn nǹkan tó yẹ ká mọ̀ ní àlàyé rẹ̀ ṣì ń bọ̀ níwájú. ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta, afáàní ma'rifatul abdi nabiyyahu muhammadan sallallahu alayhi wa sallam, òun náà ni kí ẹrú kó mọ ànábì rẹ̀. ànábì wo? ànábì muhammadu sallallahu alayhi wa sallam, kọ́lọ̀kọ́ wa ń ṣẹlẹ́kùn káfà ní muhammadu sallallahu alayhi wa sallam. wa fihi masail, afáàní abẹ́lé náà àwọn ọ̀rọ̀ wà ń bẹ. alákọ̀ọ́kọ́ ismuhu wa nasabuhu, òun náà ni pé orúkọ rẹ̀ àti ìran rẹ̀. àfáàní huwa muhammad bin abdullah, òun náà ni muhammad bin abdullah bin abdulmuttalib bin hashim wa hashim min quraish. òun náà ni abdullah ti ń ṣe tó, òun náà ni muhammad ti ń ṣe wọn abdullah,
Abdullahi náà wá ń ṣe ọmọ Abdulmuttalib, Abdulmuttalib jẹ́ ọmọ Hashim. Hashim tá a sì rí ó wá ó jẹ́ kan nínú àwọn ìran Kùrẹ́ṣì tó yẹ pé Kùrẹ́ṣì náà dẹ̀rẹ́ nínú ìran kan nínú àwọn ìran Lárúbáwá ni, tó sì jẹ́ sí pé àwọn ìran Lárúbáwá yìí min dhurriyyati Ismail bin Ibrahim al-Khalil, tó yẹ sí pé wọ́n jẹ́ nínú àwọn àrọ́mọdọ́mọ Ismail tí ń ṣe ọmọ ànábì wa Ibrahim tó ń jẹ́ bàbá àgbàdo alayhimu salatu wassalam, kọ́lọ́n kó bá ní kẹ́ gbogbo wọn. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ẹlẹ́ẹ̀kẹta yìí kó sínú umruhu, òun náà ni pé ọjọ́ orí rẹ̀. Àfáàní lahu min al-umri 63 sana, wọ́n ní pé ọjọ́ orí rẹ̀ ó jẹ́ 63, minha 40 qabla an-nubuwwah, tó yẹ sí pé kán tó gbé dìde ó ti kọ́kọ́ lo 40 years, àtúkù 40 years ni wọ́n tó gbé dìde ló ti ṣe. wa 23 nabiyyan rasula, tó yẹ sí pé wá lo 23 years mẹ́tàlélógún níbi ìjẹ́ ànábì àti ìjẹ́ òjíṣẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala. Allahumma salli wa sallim wa barik alayhi. Ẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀ òun náà ni wípé nubuwatuhu wa risalatuhu, òun náà ni wípé ìjánabi rẹ̀ àti ìran níṣẹ́ tọ́lọ́run bá subhanahu wa ta'ala ran níṣẹ́. Àfáà nínú bí abi iqra, wọ́n sọ di ìjánabi Ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú pé àti Jibril yọ sí tó ń sọ fún pé iqra, tó ń sọ kí ma ana bi qari, eléyìí ni wọ́n fi sọ di ànábì. Wa ursila bil mudaththir, tó sì jẹ́ sí pé wọ́n sọ di ẹni tá a ránṣẹ́, wọ́n sọ di òjíṣẹ́ Ọlọ́run bá pẹ̀lú suratu al-mudaththir, tó lọ́sí sọ pé ya ayyuhal mudaththir qum fa anzir. Ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tó kó sínú baladuhu wa muhajiruhu, òun náà ni pé báládù rẹ̀, ìlú rẹ̀, òun náà ni Makkah. Wa hajara ila al-Madina, ó sì ṣe hijira láti Makkah lọ sí ìlú Madina ìgbà tí wọ́n ń fi ara ní. Mawdu'u da'watihi, àkọlé pípèpè rẹ̀, òun náà ni ba'athahu Allahu bin nidharati 'ani shirk. Ọlọ́run bá subhanahu wa ta'ala gbé dìde láti máa ṣe kíníyàn o, láti máa ṣọ́yàn lára kúrò níbi ìṣẹ́bọ. Wa yad'u ila tawhid, tó sì ń pèpè lọ síbi tawhid. Eléyìí ni àwọn ìpìlẹ̀ mẹ́ta tó yẹ kí èmi àti yín kí a mọ̀. Ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣe àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa, kó ṣe wá lọ́kan nínú àwọn tí a mú tawhid dọ́dọ̀ rẹ̀, tá a sì jèrè àlùjánnà onídẹ̀ra, kó pa wá sí orí tawhid. Subhanaka Allahumma wa hamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayh.